brother mi Akeem bàbá mi ẹ̀gbọ́n mi Olúdámiláre ṣé gan ni mo dúpẹ́. Ẹ má bínú nítorí mo wà níta, so the internet could be a little bit fluctuating. So ìgbìyànjú náà ni. So in case tẹ́ bá send message sí mi lórí WhatsApp 979 it's currently down. So studio number mi nìkan lẹ́tí lè rí mi bá sọ̀rọ̀ for now. Mo mọ̀ bí àwọn náà report ẹ̀ ní bí akéde kan sọ ẹjọ́ mo fi sanwó tablet yìí náà. Ẹ ṣàánú wa kí because òun ni máa lò nísìn láti fi ṣe àlàyé àwọn nǹkan tí a tún fi sọ̀rọ̀ lé lórí níwọ̀nba. Mo kí gbogbo èèyàn wa o. Àjọṣe wọ̀ ní dàrú. Ilẹ̀ Yorùbá náà ilẹ̀ káàárọ̀ òjìrè ò ní bàjẹ́. Mo ń bọ̀ ẹ bá màmá mi sọ̀rọ̀.